ìbà lọ́wọ́ ọlọ́run ọba ṣẹ̀dá ayé, ìbà lọ́wọ́ ọlọ́run ọba ṣẹ̀dá ọ̀run, ọba tó dá ohun gbogbo, tó jẹ́ wípé òun nìkan ló ń pàṣẹ ohun gbogbo, ọba tó ń pàṣẹ ọjọ́, ọba pàṣẹ oòrùn. Ìbà fún orúkọ rẹ lọ́jọ́ tòní. Ìbà lọ́wọ́ gbogbo orí tó ń dádé, ìbà fún gbogbo àwọn ọrùn tó ń lo èjìgbàrà ìlẹ̀kẹ̀, ìbà fún gbogbo àwọn àgbàkan, àwọn ọdẹ báyìí, àwọn ọ̀tẹ̀ báyìí. Ìbà fáwọn àgbà tí ń nájà nígbà ọjà bá tú tán. Ìbà tí wáyé ọjọ́, ìbà tí wọ̀ oòrùn, ìbà ọ̀sán pọ́n ganringanrin awo mákin. Ìbà fún gbogbo àwọn àgbàlagbà tí ń so kùjúkùjú mọ́wọ́. Ìbà òkìtì ń pèrè, ọba mìlúmilẹ̀ tìtìtìtìtì. Elédùmarè ìbà rẹ fún tòní o. Gbogbo ọmọ Yorùbá o, gbogbo ọmọ káàárọ̀ oòjíire, bí gbogbo ọmọ Odùduwà àtẹ̀wọ̀nrọ̀. Ǹjẹ́ ẹ̀yin mọ̀ wípé ìyàtọ̀ wà láàrin ọba ní ilẹ̀ Yorùbá àti àwọn ìjòyè, tàbí ìyàtọ̀ láàrin ọba, ìjòyè àti àwọn baálẹ̀? Gbogbo ojúlówó ọmọ Yorùbá ló gbọ́dọ̀ mọ ìyàtọ̀ tó wà láàrin ọba, ìjòyè àti baálẹ̀ ní ilẹ̀ Yorùbá. Eléyìí la fẹ́ gbéyẹ̀wò lórí ètò àṣà àdáyébá fún títí òní. Mò ń kí yín níbi gbogbo ibi tí ẹ ti ní àǹfààní àti máa wò mí. Láṣẹ Ìdùmarè, ojú tí ẹ fi ń wò mí yìí kò ní fọ́ o. Láṣẹ Aláwùrábí, etí tí ẹ fi ń gbọ́ mi yìí kò ní di. Pẹ́pẹ́ lòun ṣe nílé arọ́, bẹ́ẹ̀ ni bàbá kú lógún ọdún ẹnìkan ò ní gbé wa sí. Àní láṣẹ Aláwùrábí, ẹ máa lọ sókè ní o, torí pé bí ọ̀gọ́mọ̀ ọ̀pẹ bá yọ akọjú sí Elédùmarè, òkè lẹ múru sí. Òkè ní gbogbo ojú tó ń wò mí yìí, òkè lẹ máa lọ. Ẹ wò ó, nǹkan tí a fẹ́ ṣàlàyé fúnra wa òun ni ìyàtọ̀ tó wà láàrin ọba, ìjòyè àti àwọn baálẹ̀. Eléyìí sì ni àwọn ìyà. Ní àkọ́kọ́ tí wọ́n bá bí ọmọ ilé ẹ̀kọ́, bóyá ilé ẹ̀kọ́ girama tàbí ilé ẹ̀kọ́ gíga, àwọn tí wọ́n ń kàwé gboyè, wípé ìyàtọ̀ wo ló wà láàrin ọba, ìjòyè àti baálẹ̀. Ní àkọ́kọ́, ọba nìkan la gbọ́dọ̀ kí ní ilẹ̀ Yorùbá wípé kábíyèsí o. Ọba nìkan òun là á kí bẹ́ẹ̀, ìyàtọ̀ àkọ́kọ́ nù. Ìjòyè la máa ń kí wípé kára ó le. Kára ó le là á kí jòyè, kára ó le là á kí àwọn baálẹ̀. Ìyàtọ̀ àkọ́kọ́ nù. Ìyàtọ̀ míì òun tún ni wípé ọba nìkan ló láṣẹ láti lo kàkàkí ní ilẹ̀ Yorùbá. Kàkàkí tí wọ́n máa ń fún ọba, ọba nìkan ló tó lò ó. Ìjòyè ò gbọ́dọ̀ lo kàkàkí, baálẹ̀ ò gbọ́dọ̀ lo kàkàkí, ṣùgbọ́n ọba, láàfin ọba nìkan láti gbọ́dọ̀ gbọ́ kí wọ́n fún kàkàkí ní ilẹ̀ Yorùbá. Ìyàtọ̀ kẹta òun ni wípé ọba nìkan ló láṣẹ láti pàṣẹ lórí ìlú. Ìyẹn ni wípé ọba ni aláṣẹ ìkejì òrìṣà ní ilẹ̀ Yorùbá. Ọba a sì máa pàṣẹ lórí ìlú, ọba máa pàṣẹ lórí ìletò àti gbogbo ìgbèríko tí ọba bá ń ṣe ìṣàkóso lé lórí. Àṣẹ ìjòyè tàbí baálẹ̀ kì í múlẹ̀ lórí ìlú. Ìyàtọ̀ kẹta mi. Ìyàtọ̀ kẹrin òun ni wípé ìgbìmọ̀ ní máa ń fi ọba jẹ. Ìgbìmọ̀ tí sì ń fi ọba jẹ yìí, àwọn ni ìgbìmọ̀ afọbajẹ. Ní ààfin Òde Ọ̀yọ́, àwọn ìgbìmọ̀ tí ń fi ọba jẹ òun ni Ọ̀yọ́mèsì. Ní Ilé Ifẹ̀, àwọn ìgbìmọ̀ tí ń fi Ọọ̀ni jẹ òun ni Ìwàràfọ̀ mẹ́fà àti Ẹ̀lù. Àwọn ni wọ́n fi Ọọ̀ni jẹ. Ṣùgbọ́n ní àwọn ìlú ilẹ̀ Yorùbá míì, àwọn náà ní àwọn ìgbìmọ̀ tí fi ọba jẹ. Ní títí àwọn ìjòyè, ọba ní fi ìjòyè jẹ tàbí baálẹ̀. Eléyìí ni ìyàtọ̀ kẹrin. Ìyàtọ̀ karùn-ún òun ni ààfin ni ọba máa ń gbé. Nígbà tí àwọn ìjòyè tí wọ́n ń gbé ilé, kò sí orúkọ míì tá a rí fún ilé tí ìjòyè ń gbé nínú àṣà ilẹ̀ Yorùbá. Ilé náà ni. Ìyàtọ̀ karùn-ún, adé ni ọba máa ń dé ní ilẹ̀ Yorùbá. A ó sọ wípé ọba aládé. Ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá, ìjòyè tàbí baálẹ̀ fìlà ni wọ́n máa ń dé o. Àwọn ìyàtọ̀ yìí ó yẹ ká mọ̀ wọ́n, torí pé kókó leegun yẹn
kùkù lè gun àgbàdo ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni yóò tọ́. Eléyìí ni àwọn ìyàtọ̀ tó wà láàrin ọba àti ìjòyè. Ìyàtọ̀ míì ni wípé olórí ni a máa ń pe ìyàwó ọba ní ilẹ̀ Yorùbá. A rí orúkọ míì fún ìyàwó ìjòyè tàbí ìyàwó baálẹ̀, ìyàwó olóyè náà là á pè é. Àwọn ìyàtọ̀ yìí ó yẹ kí ọmọ Yorùbá mọ̀ ọ́n. Torí wípé ojúlówó ọmọ Yorùbá a gbọ́dọ̀ mọ̀ pàtàkì ọba, a gbọ́dọ̀ mọ̀ ìyàtọ̀ tó wà láàrin ọba àti àwọn ìjòyè. Ìyàtọ̀ kẹjọ òun ni wípé ọba kan ṣoṣo ni máa ń bẹ láàrin ìlú, nígbà tí ìjòyè ó lè pógún, ó lè pọ́gbọ̀n, kódà wọ́n lè pé ẹgbàágbèje. Ìyàtọ̀ kẹsàn-án, ọba ló ní àṣẹ láti lo ìrùkẹ̀rẹ̀. Ìrùkẹ̀rẹ̀ tí ọba máa ń mì báyìí, ọba nìkan ló láṣẹ àti lò ó ní ilẹ̀ Yorùbá. Àti ìgbọ́ wípé ìjòyè kan tàbí baálẹ̀ kan ń lo ìrùkẹ̀rẹ̀. Ọba nìkan ló láṣẹ àti lo ìrùkẹ̀rẹ̀ ní ilẹ̀ Yorùbá. Ìyàtọ̀ kẹwàá òun ni wípé ọba nìkan ló láṣẹ àti lo ọ̀pá àṣẹ ní ilẹ̀ Yorùbá. Ọba nìkan ló ní àṣẹ láti lo ọ̀pá àṣẹ ní ilẹ̀ Yorùbá. Ìjòyè kì í lo ọ̀pá àṣẹ, bẹ́ẹ̀ ni àwọn baálẹ̀ wọn kì í lo ọ̀pá àṣẹ. Níbi tẹ́ ẹ bá ti rí ọ̀pá àṣẹ, tẹ́ ẹ rí ọba níbẹ̀, ọba ló rán ọ wá. Níbi tí ọ̀pá àṣẹ ọba bá sì ti wà, àṣẹ ọba ń bẹ ń bẹ nù. Níbi tí àṣẹ ọba bá sì ti wà, gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe níbẹ̀, ọba ní í ṣe é. Ìyẹn ni wípé ọba nìkan ló ní àṣẹ láti lo ọ̀pá àṣẹ ní ilẹ̀ Yorùbá. Ìyàtọ̀ kọkànlá òun ni wípé ọba lè rán ìjòyè níṣẹ́ pẹ̀lú ọ̀pá àṣẹ lọ́wọ́. Ìjòyè kíjòyè kò lè rán ọba ní iṣẹ́. Ọba nìkan ló láṣẹ láti rán ìjòyè níṣẹ́ tàbí baálẹ̀ níṣẹ́. Ṣùgbọ́n ìjòyè tàbí baálẹ̀ kò láṣẹ láti rán ọba ní iṣẹ́. Eléyìí ni ìyàtọ̀ kọkànlá. Ìyàtọ̀ kejìlá òun ni wípé ọba lè rọ ìjòyè lóyè tí ìjòyè bá ṣe àṣemáṣe. Ṣé mọ̀ wípé ọba kan ní ń bẹ láàrin ìlú? Ọba kan yìí ó lè yọ ìjòyè, ó lè rọ̀ ọ́ lóyè, ṣùgbọ́n ìjòyè kan ṣoṣo kò tó bẹ́ẹ̀, kò lágbára ẹ̀, ipá rẹ̀ ọ̀ka kó yọ ọba ní oyè, kó rọ ọba lóyè, kó yọ ọba ní ipò. Àfi àgbáríjọpọ̀ àwọn ìjòyè. Ìyẹn ni wípé tí ọba tó bá ṣe àṣemáṣe, àgbáríjọpọ̀ àwọn ìjòyè wọ́n lè rọ ọba lóyè. Mo ń ṣe é ní àdúrà yìí pé gbogbo ẹ̀yin orí adé wa ní ilẹ̀ káàárọ̀ oòjíire bí ẹ̀ní ṣìṣe o, bẹ́ẹ̀ ni ẹ̀ní ṣẹ̀ṣẹ̀ dé láṣẹ ìjọba. Ìyàtọ̀ kẹtàlá. Àwọn eléyìí ni ìyàtọ̀ tó wà láàrin ọba àti ìjòyè tàbí àti baálẹ̀. Orí ètò àṣà àdáyébá lórí YouTube channel. Ẹ má gbàgbé láti bá wa subscribe. Ìjánilówó rárá, bẹ́ẹ̀ ni kò sì ní kó dátà yín lọ. Ẹ tún bá wa pàdé ní ọjọ́ míì pẹ̀lú àwọn ètò tó nítumọ̀ tá a máa fi dára wa lẹ́kọ̀ọ́. Ẹ ṣeun tí ẹ̀ ń wò wá o, pàdé wa ó tún dìgbà kan náà. Tẹ́ bá ní ìbéèrè tàbí àlàyé tàbí ohunkóhun, ẹ fi sí abẹ́ comment
ká lè dá yín lóhùn. Ẹ ṣé púpọ̀, ó dìgbà.